oṣù ọkọ mi èmi ni àṣàdà alákọ̀wé fúkàtì ìbọn fọ́tò tí gbogbo ayé mọ̀ níyà Aláàjì Táyé. Ṣé o mọ̀ pé ìyá tí ọmọ bá dáa ìyá kankan ló máa ń bí ìyá rẹ̀ á pọ̀. Mo jẹ́ kan nínú àwọn ọmọ rẹ̀. Ó já sí pé nílẹ̀ Ìbàdàn yìí kò síbi tí mo dé gbogbo ẹ̀ ló mọ̀ mí níyà Táyé pàtó. Ṣé ọkọ mi ojú òní tí ọ ìyá tó kọ sí mi pọ̀. Mo sọ fún ọ pé ìyá kankan ló máa ń bí èèyàn àbí nínú ìyá ogun bí Táyé èmi náà wà. Ó jẹ́ ọmọ dáadáa sí mi ó já sí pé kò síbi tó ti rí mi báyìí ó máa ń pọ́n lọ́nlé látara mi. Ó di dandan kẹ́mi náà kí n gbà fún un. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ètò ṣe lọ́dún yìí kò ní dópin. Àmín. Ẹni ìlókù. Àmín. Bọ́ọ̀tà ti wulẹ̀ kó pọ̀ tó Ọlọ́run máa fi borí wọn. Àmín náà kún fàyà. Kò ní mọ ní ètò ń pé kí wọ́n lọ sọ́lọ́jà. Ó ti kú òní lọ sọ́lọ́jà. Wọ́n sọ ní gbogbo àgbáyé. Ọlọ́run wà. Kódà ẹ̀tún tí wọ́n rọ̀ fòfó ń tẹ òfófó tèmi náà ń sẹ́. Màá tún wá jẹ kọjá bẹ́ẹ̀ ti ṣe rán mi. Màá gba nọ́mbà yín ẹgbà tèmi náà. Fífún gan ibi ilé ẹgbẹ́ wa lọ́rọ̀ yàn. Màá tún sọ fún àwọn tí ẹjọ́ lórí ìlú ń bẹ̀. Ẹ tún yọjú sí wa gbogbo wa. Àwọn àgbélé ẹgbẹ́ yìí lárugẹ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run.